LATEEF ADEDIMEJI lórúkọ mi, ẹ̀yin èèyàn mi nílé lóko lájò, ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín, ṣé mo bó ṣe ń lọ. Red TV ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ẹ̀, àti ní oríṣiríṣi àwọn nǹkan aládùn tí à ń gbébọ̀ lórí YouTube channel wa tó jẹ́ pé tẹ́ ẹ bá ń rí wọn, ẹ̀yin náà máa dunnú pé nǹkan tí mo subscribe fún yìí nǹkan gidi ni. Kí ló ń dúró ṣe? Ó yá gbéra lọ subscribe sí YouTube channel wa kó dẹ̀ turn post notification ẹ̀ on nítorí pé kí ni o àwọn aládùn ó ń bọ̀ lórí YouTube. Bọ̀rọ̀ kìíní tẹ̀ ń wò ó ń bọ̀ lórí YouTube pẹ̀lú àwọn ìdárayá gidi ó ń bọ̀ lórí YouTube. Má gọra ẹ o, èmi LATEEF ADEDIMEJI, I am a part of this ni mo ṣe ń sọ fún yín wípé go and subscribe now and put on your notification kẹ́ ẹ lè mọ̀ tá bá ti post àwọn ohun mèremère míì. Kí ló ń dúró ṣe? Gbéra kó lọ subscribe kó dẹ̀ turn post notification ẹ̀, ìyanu máa ṣẹlẹ̀. Bless you. Àwọn aládùn rẹ̀ o kílẹ̀ ti wí. Àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bébí bọ̀bọ̀ ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ bọ̀ ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ̀ o. Àwọn aládùn rẹ̀ o àwọn aládùn rẹ̀ o àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ̀ o. tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò pé má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. Àdúrà mi ni pé kí spa mi kó jẹ́ one of the biggest and famous spa so far, as in kó tóbi tó yẹ pé ẹsẹ̀ gan ní lè gbèrò. Àdúrà mi nìyẹn o. And that is the moving spirit, and I like that. I should pé kò tẹ́ni yẹn bá fi ẹnu ara ẹ̀ tọrọ lọ́wọ́ Ọlọ́run ló máa ń ṣe fún. Bẹ́ẹ̀ni. That is what you so desire in your heart. Ọlọ́run máa ṣe fún ẹ. Àmín ọkọ mi. Àmín. Sweetheart. Ó mọ̀ pé tá bá ṣe ní lóore ọpẹ́ là ń dá. That's all bẹ́ẹ̀. Ó kú gbà gbogbo wa. Thank you so much. Ó ṣe wọn pé mo ti máa sọ fún ẹ pé kó yẹ máa dúpẹ́ nǹkan tí wàá ṣe fún ẹ. It is my responsibility. Ta ni kí wàá ṣe fún? Nínú tí n bá ṣe fún ẹ ta ni kí n ṣe fún? You're my wife. You are my better half. I know. Mo mọ̀ pé olùrànlọ́wọ́ la jẹ́ fún ara wa, but ọpẹ́ olóore àdáàdá tán ni. Máa continue láti máa dúpẹ́ lọ́wọ́ every day fún gbogbo nǹkan tó ń ṣe fún wa ní family. Tó bá insist, máa dúpẹ́ lọ́ngbà yẹn. If that is what you choose to do. Hello? Hospital. Isheya. Yeah, okay. I will join you shortly. Right. Ìyàwó mi ọlọ́pẹ́. tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò àwọn ìmá jẹ́. Gbádùn máa ló wá kẹ́. Ìyá Jùmọ̀kẹ́ di sílé yà ó ga. Ṣé o mọ̀ pé bó ṣe yẹ kó ṣe máa rí? I have to be slain anytime, you know. Ó ga. Ó Jùmọ̀kẹ́ jẹ́ ń tètè máa lọ nítorí tí bá jókòó tí ẹ báyìí sìn ó máa fi ẹjọ́ yẹn ó máa fi rò mí palẹ̀ nìyẹn ni pẹ̀lẹ́. Yes ma. Èmi ti fẹ́ máa lọ nìyẹn o. Jùmọ̀kẹ́ jẹ́ ń tètè ó jẹ́ máa lọ mo ní client kan tó fẹ́ wá. Ṣé ọ̀rọ̀ client ló wá jẹ́ kí n máa. Junior mọ́mí ṣe rí Junior mi ò bẹ́ẹ̀ ṣeré o.
Good day here. Good day, sir. Am I at the right place? I need a massage, please. Yes, sir. Just have a seat. Thank you very You're much. welcome. Okay, go make sure go park motor yẹn dáadáa. Faith, báwo? Sir. Pẹ̀lẹ́. Gbàgbé o. Jọ̀ọ́, ṣé kò ṣe pé a ní any weekend appointment? Rárá ma kò sí any appointment, ma. Good. That means wọ́n bá mi attend sí Mrs. Dabo nílé nìyẹn o. Fọláṣadé. Aki! Oh my God! Oh my God! Aki! It's a lie! Unbelievable. Kí ló ń dúró ṣe? Ẹ má bínú, ma. Aki, it's good to see you again. Aki kan, ìgboro kan. Fọláṣadé. Kí ló wá ṣe mí báyìí? Ara mi ti sán gidi. So mo fẹ́ kó bá mi nà ni. Oh, you're in the right place. Ìwọ ńkọ́? Èmi ni Ọlọ́run jogún di kékeré yìí fún o. Wow. Ilé ìlò pè ní kékeré. Nǹkan ńlá ló wà níbí o. Ọlọ́run náà ni. Aki! Fọláṣadé. Look at you. Always looking like $1 million bucks. Thank you. It's nice seeing you. Same here. But we need to sit and talk. I need like to do ká sọ̀rọ̀. Definitely. We have a lot of catching up to do. Ọmọ kan tá a máa ṣe ni pé jẹ́ kí mi lọ sínú ọ́fíìsì mi so I can start my day. Okay. Then kí girl Faith! Ma. Ìyẹn náà ló máa ń rí ẹ sí. You're in safe hand. Faith máa take care of you. Okay. All right. Tó bá ṣe tán, wàá kí mi. Fọláṣadé. Super sexy. Uncle. Ẹ jẹ́ ká lọ. Okay. Ẹ jẹ́ ká lọ, sir. Okay. After you. Oni, òótọ́ mà ní ọ̀rọ̀ àwọn àgbà tó ní ẹni tó kú àti ẹni tó nù wọ́n máa padà pàdé lọ́jọ́ kan. Òótọ́ ni bóyá lọ́jọ́ àjíǹde. Kí ni irú àwàdà wo ni? Àbí ẹni tó kú àti ẹni tó nù tó wájú yóò àjíǹde ìjọ náà fẹ́ pàdé. But seriously, ṣàdédé lọmọkùnrin yẹn kò rìn wọnú spa mi. Kíá ni mo gbàgbé pé àwọn staff mi go around ló pariwo bó ṣe rí mi. Ó pariwo bó ṣe rí ẹ. Ẹ gbàgbé pé àwọn staff ẹ wà around. Àbẹ́ pariwo mọ́ra yín tó wá dì mọ́ra yín. I understand. Kì í rú ọ̀rọ̀ wo nìyẹn? I understand. So I we like you. After all, ṣebí wọ́n ní ojú tó mọ́ra rí òṣàlè lóhùn mọ́ra mọ́. Bẹ́ẹ̀ni. O ní believe ẹ̀mí náà lọ́fíìsì lẹ́nu. Bí mo kàn ṣe dédé pàdé kí jíjí ọmọ kan dédé pàdé ẹ̀ náà tí wọ́n ní ìwọ rẹ̀. Ó pàdé ta ni? Ọlọ́run ọjọ́ ta ló pàdé náà? Stop me, nǹkan eléyìí ò ṣe kò ń sọ̀rọ̀ ẹ̀rín o. Ó jẹ owó obìnrin. Ó jẹ́ kí n sọ délẹ̀ lọ́kùn tó máa fojú ro. Ó dà, ta ló pàdé? Ọkùnrin ni mo pàdé jọ. Bẹ́ẹ̀ta, lákàyà mi sókè mi láìkí o. Ó ti gbọ́ ẹ o. It's been a while tí mo rí ọmọ yẹn o. Àwọn aládùn kájọ máa ṣeré o. Sẹ́sikẹ́sikẹ́ àwọn aládùn rẹ o. Good afternoon, ma. Esther. Yes, ma. Pẹ̀lú báwo ni? Ta ló bẹ̀rẹ̀ mi? Mr. Jọládé ọ̀rẹ́ yín ló bèrè yín. Wọ́n ṣẹ̀ṣẹ̀ kúrò níbí ìsìn. Okay. Wọ́n sọ pé àwọn ò get tracy line tẹ fún wọn, mo dẹ̀ fún wọn direct line. Ó ṣe kí ni? Kí ló tẹ̀ máa ṣe ẹnu? Oh, no brain ẹni. Don't you use your common sense? Esther, why will you give somebody my number without asking me? Kí n sọ fún yín? Ìwọ ló ní nọ́mbà tó fún. Àbò fẹ́ sọ fún mi pé o lè differentiate from your left to your right ni. Ẹ má bínú mà, mo rò pé tí mo ra rí tẹ́lẹ̀ lóyún, mo rò pé kò ní sí wàhálà ló jẹ́ kí n fún yín. Ìwọ ló introduce wa papọ̀ tó fi mọ̀ pa mọ́ra rí. Gbé borùn, ṣọmọlé yọké, nǹkan tó wá ṣe ń bí nìyẹn. Jẹ́ sọ fún iṣẹ́ ló wá ṣe ń bí kò ń ṣe mi ló wá ṣọ́. Ṣọ́ ń gbọ́ mi báyìí, kò dẹ̀ má jẹ́ kí irú ẹ̀ tún repeat rẹ̀. Ẹ má bínú mà. Ìwọ gan bẹ̀rẹ̀, kò get out. Yes ma, ẹ má bínú mà. Nǹkan tó máa rí yín sí náà nìyẹn. Ẹ máa ṣẹlẹ̀ ṣóṣòṣò.
mo ti mọ̀ rí kò sí wàhálà. Kí nìyẹn náà gan-an kí ló wá kiri kí ló sọnù tó wá nìyẹn. Ibi lè dé ni lónìí o. Jọ kí ló ṣe? Mo sì fẹ́ pé ò ní dáhùn. Ó dá wa lé o lè sóúnjẹ. Òun náà ló wá gbé nóòfù tó ń kà báyìí sìn. Láì ṣàfiṣe. Ẹ káàbọ̀ mọ́ mi. Mọ́mí ẹ káàbọ̀. Ẹyẹ ó máa dùn. Yes ma. Ṣé bá gbọ́? Ó rẹ̀ mí. Èmi gangan náà sọ pé ó rẹ̀. Ṣé o ti ń gbọ́ mọ́ mi báyìí sìn? Wọ́n ló rẹ̀wọ̀n, wọ́n fẹ́ jẹun. Instead kó o bọ́ sí kitchen, o dá wà nílé, kó o fix oúnjẹ tá a máa jẹ. Wà gbé nóòfù bẹ́ẹ̀ pé gbogbo gbẹ́nu sọ̀njọ́. Gbẹ́nu sọ̀njàre. O wà lé o lè dáná. Kí ni Ẹ wo jẹ́ gbọ́ràn jèrè. Jọ ṣé abomination ni fún ẹ láti wọnú kitchen yẹn lọ dáná. Jọ hold on. Jùmọ̀kẹ́, ìwọ kọjá sí kitchen kó lọ máa set nǹkan tá a fẹ́ fi dáná. Hello. Akin. Jọ́ládé, mo mọ̀ pé wọ́n ni mo ní láti máa béèrè pé staff mi kan ti sọ fún mi pé òun lòun fún ẹ ní direct number mi. Wọ́n wà òkè family tiẹ̀ ń kọ́. Jọ́ládé, o mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, mo ní láti cut call yìí nsìn torí mo ní ìdí láti lọ bẹ̀rẹ̀ sí dáná kọ́kọ́ mi tó dé ṣùgbọ́n. Ó dàbọ̀. Ṣe rí báyìí, ṣe ráyé. Nǹkan tí mo dẹ̀ ń avoid gangan ló ń ṣẹlẹ̀ yìí. Tí kò bá ṣe ọmọ tó stupid yẹn tó lè lo common sense ẹ̀ tó lọ fún ní nọ́mbà mi. Ó ti di ẹni tó ń disturb life mi báyìí. Ọ̀gán náà, àmọ́ nǹkan tó sọnù tó ń wá kiri. Àwọn aládùn kájọ máa ṣeré o. Sẹ́skẹ́skẹ́ àwọn aládùn rẹ o. Ṣé rí ìpẹ́ like product wa? Yes ma. Really? Ẹ fi ṣe home service? A máa ń ṣe gbogbo ẹ̀. Èwo lẹ fẹ́ ṣe ń bẹ̀? Ẹ fẹ́ lock irun yín ni? No problem, ẹ kọ calling kẹ́ book appointment, wọ́n máa wá sílé wá bá yín ṣe. Àti pé wá ṣe ń bì, àti pé wọ́n wá ṣe lọ́hùn yẹn, same hand ni. Okay ma, mama expect call yín gbà yẹn. Ó dàbọ̀ ma. Ẹ rà mà. Kí ló dé Faith? Ṣo fẹ́ kọ́wọ́ mi nù ni? Àbò fẹ́ tẹ́tí sí conversation mi ni? Okay, kí la rí gbọ́? Ẹ má bínú ma. Wọ́n ṣe gbé parcel yìí wá láti dispatch company. Wọ́n ní kí n wá fún yín. Bẹ́ẹ̀ ni ma. Láti ibo náà ló ti wá? Àtọ̀dọ̀ Mr. Jọládé. Kí ni? Kí ló dé? Kí ló dé tí gbogbo yìí ṣe kó ti sápò ni? Madam, parcel ni. Kí ló ṣẹlẹ̀? Parcel. Ṣó gbádùn. Ṣé mo sọ fún ẹ pé mi mọ̀ pé parcel ni? Ẹ má bínú ma. Bá ní gbẹ́jọ́, nǹkan tó máa rí yín sí náà nìyẹn. Ó máa wà gàbá yìí. Ṣé bí tí wọ́n bá dẹ̀ fún ẹ wà ní kíní. Àbẹ́ẹ̀rẹ̀, ṣé ẹ rí bó ṣe ń lọ? Ẹ dúró náà, ṣé ìwọ ọ̀sán ọmọkùnrin yẹn bó ṣe jẹ́ ni? Mo kúkú sọ fún. Pé? Mo sọ fún pé ọkọ mi medical doctor ni. Ìwọ ló fà. Bí ti báwo? Ìwọ ló fà náà. Ó mọ̀ pé wọ́n yẹn máa wò pé àwa doctors ànẹ́mì a lè ṣèyànká a lè dẹ́rù bàyàn. Tábọ̀dù sọ fún pé mo pò ní mí àbí pé àmì pé mo ní redneck àwọn kí ní pupa lọ́rùn yẹn àbí mo ní ìràwọ̀ méjì ní apá. A ti pèsè sọ̀rọ̀ náà. Wọ́n á sọ pé doctor ni mí. Ó ti ẹ̀ dábẹ́ sórí ibi tá a bá dé yìí ó bẹ́tà kí n invite ẹ̀ wálé at least kóun náà wá fojú ara ẹ̀ rí pé èmi ò ń ṣe ara àwọn obìnrin tẹ́ pọ́n máa ní ọkàn lé wọ́n tún máa wò ta. Ó bẹ́tà. Ó bẹ́tà. Mo faramọ́ yẹn gan. Torí tẹ̀sí ó tẹ̀sí dúró sọ́wọ́ fún mi báyà I can't take it again. Àmàkà tó bá tiẹ̀ wò náà tó bá wò lọ ká wò bọ̀ ìwọ náà ń tọrọ lọ nǹkan tó lọ́n dáṣẹ́ lára tí wọ́n náà kú sára náà kẹ́yìn kọjá kó máa wù ẹ̀ ni
Ibi gan gba mi ẹ̀rù máa ń bà mí gan pé ṣé mi wá dáná báyìí. Ṣé mo lè jẹ tán báyìí? Ọlọ́run àjù ṣọ́ ààrẹ jọ ṣé nǹkan tá a ṣó wà ṣọ́rọ̀ tó wà lẹ́yìn. Òun náà ni ọmọ gbígbà mi gan máa ń wò pé ẹ̀dùn náà ṣé Fọláṣadé ló bí àwọn méjì fún mi. Àwọn tó ti tilẹ̀kùn tó yìí o ṣe everything o ṣe dúró síbẹ̀ o ṣe wá. Stop ẹ̀ jọ. Bàbá mi ti máa ń sọ̀rọ̀ máa ń lára tó bá gbóhùn jáde gan ọkọ̀ máa ń ní pé jáde kan máa lọ. Ọkọ Fọláṣadé stop ẹ̀ jọ. Àyà Fọláṣadé òótọ́ ni o ọ̀rọ̀ nínú àlá ni o. No wà ń bẹ̀ o ṣe o gallant. Ká tún máa date àṣẹ bẹ̀rẹ̀. Ọkọ Fọláṣadé ṣọ́ ààrẹ. Àyà Ọláréwájú máa ṣọ́ kọ́ lọ ṣọ́ mi. It's all right. No trust there. Àwọn aládùn kájọ máa ṣeré o. Ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. Ó dáa mo ti gbọ́. At last. Papa, ìyá ní bó ṣe máa dá mi lóhùn ló kọ́kọ́ dá mi láàmú báyìí. Ṣé wo mọ̀ pé nǹkan tí èèyàn bá ṣiṣẹ́ fún ló máa ń pẹ́ lọ́wọ́ ẹni ni? Obìnrin. Èmi náà dẹ̀ máa ṣiṣẹ́ obìnrin kí ló dé tó fi ń sọ̀rọ̀ báyìí? I will behave like a woman. Obìnrin ò ń dédé gbà bẹ́ẹ̀ yẹn náà. Orí yẹn sọ. I'm just so happy that we can have it again like the good old days. Even better. Ó máa ní nǹkan tí mo fẹ́ sọ fún ẹ kẹ́. Kí ni ẹ máa dé? Mo fẹ́ invite ẹ over for lunch ní weekend yìí ni. No, nísùúrù. Ọkọ mi máa ti lọ fún fun retreat níbi iṣẹ́. Then àwọn ọmọ mi máa wà ní school so ilé free. For real? Okay. So it's a date. Yes. It's a date. Mama expected it. My text address here. Okay. All right. Ojo ni ẹ. So we are on now. Abamile. Arábìnrin, ó bá dé jẹ́ ká sọ fún Daddy àti Mommy nǹkan tó ṣẹlẹ̀. Bọ̀ dúró náà Junior, kí ló tó ṣe máa ń sọ̀rọ̀ láì ronú ná? Jọ ṣé o fẹ́ kí àárín Mommy àti Daddy kó dàrú ní báyìí? Bí ti báwo? Ṣé bẹ́ẹ̀ mi ni mo ṣáà receive call lánàá? Jẹ́ kí èmi náà fẹ́ nu ara mi jẹ́ kí n sọ fún Mommy àbí? Àṣọpọlọ tiẹ̀ wà lọ́pọlọ ẹ báyìí. Mo gbogbo ẹ̀ lẹ́ fi máa ń ṣòfófó jù náà ni. Bó o bá kúkú ranjú bẹ́ẹ̀ náà lọ kò lè láìtì sìgá. Òrojú ẹ̀ okòwò ń kó. Ẹ ti bẹ̀rẹ̀. Kí ló fẹ́ jọ? Mommy, ọ̀rọ̀ kan ló wà nílẹ̀ o, but Jùmọ̀kẹ́ ló máa sọ fún mi. Bẹ́ẹ̀ni dúró jàre. Bẹ́ẹ̀ni sọ̀n jàre òbí ń bá mi sọ̀rọ̀. Mommy, mo receive call yín kan lánàá. But nǹkan tí ẹni ẹ wá ń sọ kò fẹ́ yé mi, I understand. Call me. Látọ̀dọ̀ ta ni? Mr. Jọládé. Ẹ jọ ṣé call tẹ receive náà ló tó ń jẹ́ kí ẹ̀yin méjèèjì máa jà tí nǹkan tó ń bọ́dà yín nìyẹn. Bẹ́ẹ̀ni, torí àwọn ọ̀rọ̀ tó ń sọ ó wà very intimate. Mommy, are you cheating on your husband? Gbẹ́nu ṣe sọ́hùn. Anyway, mo ti sọ fún bàbá yín nípa ẹni tó ń pè yẹn tẹ́lẹ̀. So your father is aware of everything that is going on. So you don't have to be worried. Èmi tiẹ̀ kú jẹ́rìí yín náà. Èmi ò tiẹ̀ lè sọ́nà. Kí ni? Come in. Good to see you again. Mwakwa, come inside. A nice place you have here. Thank you. Make yourself comfortable. Thanks. Mo hope pé bíbá yóò wà difficult fún ẹ láti locate. Difficult kẹ̀. Bí a lọ mọ̀ pé mo ti fìgbà kan trace ẹ wá sílé gan rí. Bẹ́ẹ̀ ni. Call me a stalker or anything you want to. Well, it's all for the love, darling. Okay, kí ni mo lè offer ẹ? Water, juice, beers, whiskey. Kí ló fẹ́? Èmi nìkan tán. All for you. Juice náà dà. Oh, sure. Very sure. Make yourself comfortable, eh? Jane, no bed more. Fọláṣadé, Fọláṣadé.
Meet my family. Ẹbí Aladun. Èmi ni Dr Ọláríwájú Adùn. Olórí oko, olórí ẹbí inú ilé yìí. Ọkọ Fọláṣadé. Èmi ni Ọlọ́run yan Fọláṣadé láàyò fún. Tí mi ò dẹ̀ lè fi sílẹ̀ láì. Mr. Whitey. Sir. A bẹ́tà kó fi ìyàwó mi sílẹ̀ fún mi tó bá fẹ́ kọ̀ndínú yọ. Sir. Sir. I am pleased to introduce myself as Ọláríwájú Adùn Jr. And èmi ni first son and the only son. So mo lérò pé ẹ sì ní ìdí ẹsẹ̀ yẹn àbí. Tẹ́ bá sì ní ìdí ẹ̀ dáadáa kí ẹ kó sì kí ẹ bọ́ síta or else máa wọnú ilé máa lọ mú àkíwá máa fi bá yín ṣá. Mr. Man, ẹ má gbọ́n jù. Mr. Alágbèrè, ẹ jọ̀ọ́ ẹ má fi àgbèrè yín, ẹ má fi sọ àwọn parents mi di divorce ṣe gbọ́ àbí ṣe ní family ti wọ́n gbà then face them. Ẹ má fi ìwà burúkú tẹ ní ẹ má fi sọ wọn di divorce ẹ ṣe. Mr. Jolade. Yes, sir. Yes, sir. Thank you. Thank you, man. Nothing can scatter this family. Yes. What we are fine. What we are fine to you. So my baby go mo ṣe wà yìí gan. Mommy yín kó mi jẹ ni. Wa da bi Òyìnbó colonial period. Ojo. Thank you. Àwọn aládùn rèé o, kílẹ̀ ti wí. Àwọn aládùn, ilé olóyin mọ́mọ́, ilé tó gbayì, tó tún rẹwà. Bàbá màmá bèbí bọ̀bọ̀ ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ bọ̀. Ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rèé o. Àwọn aládùn rèé o. Àwọn aládùn rèé o.